You want to do what? You want to show to Jen? I'm not going to on this for just refill it. Yeah. Jacko show Jay. She doesn't mind. Oh. She doesn't mind. I can't fit it. Yeah. Is it pressed? Hold on. A little bit down. Put it back. A little bit. It's not dark. Should I push it back a bit? Dark here, issue. Yeah. Okay. Yes. Good afternoon, everybody. Your name is Deborah. I can't do anything without prayer. Let me pray. Sorry, Deborah. I always like to pray anything before anything. Hey! God. I hear you. Ọjọ́ yẹn ò ríran bí kókó lálàá kọ̀ọ̀kan. Ẹ má bínú. Before kò tó bí okay o like o ní any sign o lálàá. Heavenly Father, eternal rock of ages, we say thank you for this wonderful afternoon. I worship you, Lord, for your daughter. Thank you for myself. Thank you for the wonderful Sarah too. Thank you for everybody coming on this platform today. Thank you for the discussion. Thank you because you shall send her back to your daughter. Thank you, Lord, because you shall have mercy upon her. Thank you, Lord, because you put solution to this problem, and then you put smile again on her face. Daddy Lord, the position that the enemy have distorted, thank you because you are going to fill it up today. Hallelujah be unto your name. Father, take total control. Please have mercy upon me, upon my daughter, upon our Lord, in the name of Jesus. I know that every challenge, there's always a demon behind it. I come against you, bad spirits. I come against you, evil power. I come against you, spirit of devotion. I come against you, spirit of evil. I come against you, disaster. Spirit, I reject you, spirit of accident. I reject you, spirit of death. I reject you, evil spirit. From now on, we bound you. We send you to the lake of fire. I decree and I declare, no weapon fashioned against us shall prosper. We shall not die but live to the glory of God. Enemy listening, you have done your worst, but the purpose of God concerning us shall come to pass. I pray for you from now on. The purpose of God concerning you will come to pass. Purpose of God concerning my daughter will come to pass. Purpose of God concerning my life will come to pass. All our well wishes, and those people are going to help you. Their purpose concerning their life, their children shall come to pass. The Almighty God will put smile on our face. Your solution will be made today. Total solution will come for you. What God will do will surprise you. Your finance will rise and shine. Your way will open once again. The Lord will strengthen you. I speak to you as a woman of God. You will rise and shine. Your light will surely come. You will rise and shine. Your time has come. The Lord said this year, I am going to pay everybody accordingly. All the good things your mother, yourself, your father, anybody in your family have done, the good things, the Lord will remember it and have mercy on you. Any evil they've done in your family, the Lord will pardon it. He will forgive sin. So shall it be. Ogun ò ní di tèmi o, gbogbo ogun Ọlọ́run máa bá ẹ ṣe, ò ní di tọmọ mi, ogun mi ò ní di tiẹ̀, ogun kógun ò ní bá wa. Látòní lọ, total solution the Lord will give it to us. Because I want to speak for you, the Lord will speak for you. The Lord will speak for me. The Lord will bless us financially, materially, morally, and spiritually in the name of Jesus. No more weapon that will try to form against us will not prosper again. So shall it be. All the people that are going to be listening, mo gbàdúrà fún yín o, ìṣòro ò ní bá yín o, ayé ò ní fọmọ nà yín o, ẹ ò ní gbọ́mọ gbé o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ni mo sọ o. Àwọn tó fẹ́ wá fẹ́re tẹ́ ẹ fẹ́ ká burú ṣẹlẹ̀ sí wa,
ẹ máa rí lọ ẹ máa rí lò gbogbo tí Ọlọ́run dá mọ́ yín kò ní fi yín sílẹ̀ sáyé lọ ẹ̀yin tí èṣù tí ó ti dá lójú tó ti dá lóró Ọlọ́run yóò dùn yẹn nínú bẹ́ẹ̀ lórí kò yí padà. I declare this place Holy Ghost arena, hosts of heaven, come down and manifest yourself, manifest your power, take total control, Lord. In Jesus' name we pray. Amen. You are welcome to this platform. Bola Folashade is my name. Take you to Bola. Auto-Success is not only, you know. So today, this is my little Deborah. Deborah is her name. So I called somebody, and so my motor was in Nigeria. So that person wants to put my face shake on. But you remember one year only àbúrò kan tó ń ṣe kan náà pé and she will come for the money. Kini ni mo fẹ́. Ó wá ní she's coming. She can come to the house to come and help me. And the guy too, very wonderful and fantastic guy. So I was expecting. Sorry, the language tí mo fẹ́ lò. I was expecting able person that tí ó lè, you know, bí mo rẹ̀ ṣe dé mo rí pé ẹni wá ló fẹ́ tẹ̀lé wa ó ṣáà tẹ̀lé yẹn ó bá kiri I mean land drive ó wá ní mọ́tò tí ó wà ní service lónìí so it's off today so for that he want to come and show him but Deborah start telling me story so gbà tó wọlé yẹn you know because the ilé yẹn ṣe wà lọ́dà construction náà àti ìṣetán so mi sọ pé kó bọ́ bàtà you know ó kàn ṣe jókòó ó bá bọ́ bàtà he now pull off her shoe and I realized that one of her shoe was one of her leg was already amputated. Let me show you. Can you see? Can you see? So, and she started telling me a story, and I will want you to listen to her yourself. Okay? I will want you to listen to her yourself. The problem is about bike, all these bike people and Okada. And that scene happened in Oshogbo, abi? Yes. So please help me to share this. Oh, sorry. Ó yẹ kí kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ wọn ọlọ́pàá náà. Ẹ̀yin police, Nigeria police, daddy wa Ẹgbẹ́tókun, daddy, thank you, God bless you. DPO Ìkọ̀tún, God bless you. I'm coming over, mo máa wá sórí yẹn, especially, I appreciate you. Mo máa sọ̀rọ̀, especially lórí police. Thank you so much. I worship God on behalf of your family. Thank you. Almighty God, a máa bá mi dáàbò bò yín. Bẹ́ẹ̀ ṣe fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà dára, ayé yín á dára, ayé ọmọ yín á dára. Ọmọ yín ò ní pẹ̀lú àwọn ọmọ burúkú. Orílẹ̀-èdè yìí, yes, kò sí orílẹ̀-èdè tí ò ní àwọn ọmọ burúkú, ṣùgbọ́n ọmọ wa, ọmọ yín, gbogbo ẹ̀yin tí ẹ ràn wá lọ́wọ́, ẹ̀yin ọlọ́pàá. You are fighting because anybody that fights evil always follow them. Evil will not follow you. All your children, the Lord will protect all of us. The Lord will protect them for you. Ìbẹ̀rẹ̀ yín ó dáa níbi iṣẹ́, òpin náà kò máa dáa. Ẹ máa hand well o, lágbára Kristi. Ní pẹ̀lú àwọn tó máa yọ dànù. Ní dìdàkudà láyé o. Ẹ̀yin ọlọ́pàá tí ẹ ṣàánú fún wa gbogbo ẹ̀yin èèyàn. See, those of you who are speaking for me that I don't even know. Yes, people love me but they don't know. Ojú jáde. Almighty God will love you. We show you mercy. The Lord will protect you, guide you, show you mercy. Your life, your glory will be rewriting for good. More testimony upon testimony. The Lord about me. That's what I mean. See why in that mood to pray. I will pray, and I will be praying for you. I will be continue to pray. Ọlọ́run máa dáàbò bò yín. Iṣẹ́ ọlọ́pàá àti sójà it's not that easy tí o nílùú tí ó jẹ́ pé táwọn èèyàn bá ti ń hùwàkúwà bí a ṣe ń wù ní orílẹ̀-èdè wa yìí. Ọlọ́run ní jẹ́ kí n hùwàkúwà but don't let me. Ṣé ti dé ni? Okay. So. The story ó dálé ní orí àwọn bike rider ó jẹ́ student of one university ní Òṣogbo. What's the name of the university? Fountain University ní Òṣogbo. In 2021 ní incident yìí ṣẹlẹ̀. Ó kúrò ní you are going to the class or going to school? Yeah, you are going to school. No, I wanted to come buy something. Okay, you wanted to go and buy something. With the local bike, right? So the bike man now face one way. Abi? And another car one go. Ló ṣe wáyé sí wọn. Immediately wọ́n ní kò pẹ́ power bike yẹn ó kú ní títì. But unluckily, thank God for life too. And
nǹkan tó fà á tí wọ́n fi àbúté ti ẹsẹ̀ ti ṣe nìyẹn. So but ẹni tó gbọ́ ọ̀kadà gangan power rider died. So but the funny thing ni pé since then she came in and she started crying, and when I saw it too I was like, I'm not happy, my mood changed. In fact bó ṣe pé price for me, I don't price it again. I say don't worry. You understand, because nígbà tó pé price for me, mo ní mi ìfẹ́ kan tó wọ́n, mi ìfẹ́ kan tó wọ́n, but nígbà tó pé price ẹ̀sìn, I will give her. If I have more, I will give to her. You understand? And I want her. She now said that she need a place like baby shop. So only the ìrànlọ́wọ́ láti gbà yẹn, the mother primary school teacher ni mama. So gbogbo nǹkan tí wọ́n ṣe fún, gbogbo nǹkan tí wọ́n ti náwó ṣe rí artificial leg tí wọ́n rà, mama ló rà, nobody. Eléyìí gbà tó wá sọ fún pé mo ní ṣé kò ní anybody tí ó lè pè láti help ẹ, ó ní kò sí, ipe nobody have done this like pé kò gbọ́ aṣọ ìdílé mo ní ṣé kò mind, ó lóun ṣàmì pé mi náà, me too, I don't do it. What I can do on my personally, I can do it to people. Ní ti bá ní mo lè fún ṣe ti yé, but èmi mi ò kàn kí n ṣe ṣe ti yé ibẹ̀ yẹn, but èmi personally mo máa ń ṣe charity, but ilẹ̀ gbẹ báyìí lẹ́dẹ̀ẹ̀rọ wọ́n wò pé ó dẹ̀ ní ìdẹ̀ ní tèmi náà bá ní láti ṣe assistant, I will do it too. But àwọn èèyàn kan wà lórí social media tó yẹ kó máa ń ṣe àánú fún mi, and again mo tún fẹ́ sọ pé kí àwọn ìjọba wa, kì í ṣe Lagos state nìkan, in the whole of Nigeria, àṣẹrí power bike yẹn, àmì mo ní power bike, àwọn ride àmì ṣe fi ọ̀kadà ṣe fi maybe omi pè ride àmì bike, power bike, wọ́n ṣe power bike, all those bikes, they have destroyed a lot of lives. So because of this incident, she could not continue her education because ó wà ní sick bed for a long time, everything, life changed. When she was crying now, I said to her that thank God many people have died. You said the bike man also died. What about you? So for that she could not go again to school, but she went to learn èékánná ṣíṣe. Mo ní mo fẹ́ ṣe èékánná pé mi top it. Èmi kò sọ pé mo lẹ́nu tó máa ń ṣe ní ìbàmọ́ ní mo lẹ́nu ikọ̀ tí mo máa ń fẹ́ test the other place, no, mi ìtẹ̀ sọ pé mo fẹ́ ṣe ìtàn yẹn ló sọ fún mi pé òun ní ẹni tó máa ń ṣe èékánná tí bá fẹ́ ṣe èékánná mi, pé mo kàn ń fọ ọyìn jẹ èékánná mi tó rẹ̀ pé tí bá ti ní stress bẹ́yẹn, anytime I'm stressed I always eat my nail, even tí bá ṣe èékánná sí I can be eating it tí máa fi fẹyín kan. So he was now telling me that òun ní èèyàn tó lè bá mi ṣe òtó tó máa wá sílé wá ṣe home service. Ó sọ condition yẹn fún mi pé kí n jọ fún òun kàn fẹ́ máa ẹbẹ̀ bó ṣe sọ mi ò ní fẹ́ gbọ́ challenges ẹ̀, and I said it should come. So ìgbà tí mo fẹ́ bọ́lẹ̀ níta nísìn tí wọ́n tẹ̀ tó ti ń bú mi ládùúgbò àbí, she was surprised pé ẹnìkan tó ti wọlé pé àwọn ọlọ́pàá òun ni wọ́n wà nǹkan bẹ́ẹ̀ ni. She was surprised bí mo ṣe fẹ́ bọ́lẹ̀ ní mọ́tò, glasses mi yọ, òun ló bá mi mú. Èmi ò mọ̀ pé ó ní challenges yẹn because ṣòkòtò ló wọ̀, ó dẹ̀ wọ bàtà yìí, you understand me, ọ̀ǹtì tó wọlé nísìn tí mo rí wípé wọ́n ti amputate ẹsẹ̀, ó dẹ̀ fẹ́, ó sọ̀rọ̀ yẹn, ó dẹ̀ sunkún. Méjì mo ti encourage ẹ̀ ní little things, little words tí mo bá lè encourage ẹ̀ to understand me. So ó lóun need help o, bẹ́ẹ̀ ni ó need help, nǹkan tó fi ń ṣe ìkànnà lélẹ̀ bó ṣe ti ní ìdí. Ó ní mo fẹ́ wò pé pẹ̀lú challenges yẹn tó bá fẹ́ padà sí school ẹ̀, ṣé àwọn máa feel somehow pé àwọn pé wọ́n school àbí àwọn kí ló dé tó fi continue. Is it because of the money at the time? The money. So tó bá rí owó sí oṣù fẹ́ lọ school. Okay, wàá ṣe part-time ní Abatech. Èló ni wọ́n fẹ́ fi gbà fọ́ọ̀mù? Ní fọ́ọ̀mù. Sọ̀rọ̀ sókè. Okay, bóyá mo ṣe lè fún ẹ ní èló ní fọ́ọ̀mù ẹ̀. 35. Àtọ́dá sì èso máa ní ìdí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Okay, but wàá kọ́kọ́ gba fọ́ọ̀mù, wàá kọ́kọ́ wò bóyá o máa wà kọ́kọ́ process. So ìyẹn ni nǹkan tí ó fẹ́ wá ṣe kíní fún mi sí. Mo feel bad látàárọ̀, mo ti àti bí ijọ́ méjì kan mo ti ń feel bad. I don't know ṣá,
I don't know. Ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ìtẹ́ mi bá ti nísìnyí wá fún mi ní tó bá ti ṣe kọ́nà fún mi tán I will give you 50. Don't worry. Èmi náà tó bá jẹ́ pé kì í ṣe bí nǹkan ṣe rí tó bá jẹ́ pé wọ́n bá rú I can do that for you to randomly just send me to àmọ́ sọ pé gbogbo nǹkan tó bá ní ìtàn irú ṣọ́ọ̀bù àdúgbò tí irú ṣọ́ọ̀bù ń ṣègùn wọn Nàìjíríà tó bá lè sanwó ọdún kan you understand me but things are somehow good kì í má sọ pé difficult to me but mo mọ̀ pé àwọn èèyàn they will do something so tó bá téèyàn bá wà lọ́ndà platform yìí tó fẹ́ ẹ̀bẹ̀ you can make sure call your account number to people so tó bá dẹ̀ tún kọ́ so máa tún type ẹ̀ sí under platform you can follow my platform so yes on Facebook so Auto-Bola search Auto-Bola so go and tag pin your account number there for anybody and your both the comment wọn ti bẹ́ẹ̀ comment lórí platform mi for now so maybe you drop your phone number drop your account number there be careful don't let anybody just call you kọ́tún lọ ṣe anything o owó ni o ní ìdẹ tó bá ti fẹ́ ṣàánú fẹ́ gbòdìgbà tó bá rẹ̀ tẹ́lómi bá dẹ̀ sọ pé ò fẹ́ rí ẹ no Auto-Bola this is Bola Fọlájà let me see this one no hold on what is this Bola no this Bola global Auto-Bola ló kọ́ sí ní pátọ́ ṣé ìyẹn Auto-Bola put them under Auto-Success, any one of the two. Tag your account number there. Irú ẹ̀pù yẹn ó lè dájú àwọn tó bá ní wọ́n fẹ́ fowó bò gbogbo wọ́n máa fẹ́ bú wa tá a máa tún ní Auto-Bola with àtẹ́nu. Okay, lára àwọn ọmọ èmi kọ́ lélẹ̀ but àwọn lára àwọn tó blog mi nìyẹn lára àwọn tó blog mi search me ó wà lórí Facebook tẹ́lẹ̀. mi kì í fi bẹ́ẹ̀ lọ nǹkan ṣe ṣé mo absent. o ti rí Auto-Bola léwu yẹ. Okay. So you can type you can follow me and type type your account number and your phone number under it. You have to know. So somebody tí ó bá ti fẹ́ ṣe anything. So nǹkan tí mo fẹ́ sọ tí mo fẹ́ advice mo fẹ́ fún àwọn tó ń ṣe ọ̀kadà nítorí a lè sọ fún wọn pé kọ́ máa iṣẹ́ táwọn náà ilé iṣẹ́ tiwọn náà ni ká máa gun ọ̀kadà ó dẹ̀ tí wọ́n lè stop wọn but they should make sure àwọn ọ̀kadà yìí kọ́ máa gba one way torí ayé tí àwọn ọ̀kadà ti bàjẹ́ agbọ́níjọ́sí náà tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn trailers náà ìtú tí àwọn ọlọ́kadà yìí náà ń pa in fact tá a bá gbé mọ́tò bọ́ tí mọ́tò bá ń rìn báyìí wọ́n ṣe máa ń ṣe free under the níwájú mọ́tò even kan wà ní traffic èyí tí ò bá sásẹ́nu mọ́tò á kó sínú gọ́tà please tí wọ́n bá ti gbéyàn ọdún ẹni tí wọ́n ń sọ̀rọ̀ yìí ìgbà tó máa sọ story ẹni yẹn ó sọ wípé ìyàwó máàna ọlọ́kadà yẹn báwo ló ṣe sọ́nà ok ìwọ ṣàlàyé pẹ̀lú explain to ìyàwó ẹ̀ ó ṣe kú bí a month sí ìgbà yẹn lòun náà tún wá lọ kó sí ẹnu mọ́tò ló ń speed bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ lọ́mọ òun dẹ̀ wọ́n dẹ̀ ti dà
ẹlòmíì lòun ò gbà wọn ò lè gbà wọn tira o ẹlòmíì tó ṣàfihàn fún ẹ̀wọ̀n àwọn yẹn kí ni. níbo ló ti ṣẹlẹ̀ you start from beginning. Òṣogbo what happened. Okay, September 18, 2021. It was on Saturday. Mo wà ní school, mo ṣe exam lọ́wọ́ ni. So mo wá fẹ́ lọ, mo dẹ̀ máa parí exam mi ọjọ́ Tuesday. Mo dẹ̀ mú bọ̀ ní Sango Ọ̀tà lọ́dọ̀ wọn. Mo wá fẹ́ lọ ra nǹkan ní okay, ó ń bọ̀ ní Sango Ọ̀tà láti mo ti wà láì pé mo fẹ́ bẹ̀rẹ̀ prepare ahead. Mo wá fẹ́ lọ ra nǹkan ní ọjà. Mo fẹ́ lọ ra nǹkan ní tàbí àbí Minimax. I wanted to go and buy bread and some stuff that you need like toiletries. So by then gate man wọ́n sọ pé security man yẹn pé kò fẹ́ ka bọ́tà because wọn kì í gbà ka bọ́tà private nínú school yẹn. So but ó wá ní ká lọ gba pass wa gate pass aṣáà lọ bá lecturer wa tó fún wa ní gate pass tá a ṣe bọ́tà gan látẹnu gate school dé ibi 39 cents kò pé 3 minutes. tí wọn bá dẹ̀ jẹ́ kẹ́ jáde níjọ́ yẹn wọ́n máa rí i pé bóyá kìíní. kò pé 3 minutes bá ṣàṣe lọ next thing ká mo kàn wá notice ni pé mo ṣàbàrà mi lọ́sibítù later àwọn ìgbà tí mo ṣàrántí gbogbo ẹ̀ because I was already bleeding but mo ṣàròdì hospital tí mo lajú mo dé everybody mo bàtà everybody wá not until when I saw my mom mi nìkan mo rántí so ìgbà tá ṣáà ta wà lọ́sibítù wọ́n ní àwọn doctor wọ́n wà ní strike nígbà yẹn LAUTECH ni nǹkan ló wá ń ṣiṣẹ́ ní gbogbo kìíní nígbà yẹn. Sarah kò jẹ́ kí mi fẹ́ ní owó yẹn so that wọ́n lè mọ̀ pé mo fẹ́ kó má dà pé mo ń jalè. ní LAUTECH hospital. Please come and transfer 50,000 to account. àyè kan péré ló wà and then those doctors wọ́n ṣiṣẹ́ like wọ́n strike doctor kan wá wà ní LAUTECH hospital ó ní hospital tó jẹ́ private hospital títí ẹ̀ so hospital yẹn àwọn bóyá ní pé kọ́ gbé wa lọ sí hospital yẹn àwa mẹ́tẹ̀ẹ̀ta cause àwọn school authority ní pé àwọn ò lè gbé èmi àtọmọ tàbí nazent ọmọ school pé àwọn ò lè gbé wa lẹ̀ ọlá school id card tó wà ní inú ọrùn wa òun lọ́ọ́ ṣe mọ̀ kọ́ ọmọ school ní wa gan lọ́ọ́ ṣe lọ sí wọn fún pé àwọn ọmọ yìí ti nazent àwọn méjì ní wọn tó jáde sípò ti nazent tó so làwọn school wa dé lọ́ọ́ fi pé ambulance tó fi wà lọ sí hospital gbà yẹn àwọn school wa náà wọn ò lè gbé èmi lẹ̀ àwọn dókítà ẹ̀ lẹ́yìn pé kọ́ gbé mi lẹ̀ sí LAUTECH pé báwọn ṣe ń condition tó wà critical rárá doctor yẹn wọ́n ṣà ní àwọn hospital àwọn àgbẹ̀ wa lọ sí hospital tán on getting there wọ́n ṣà torí mo ní food spray wọ́n á suture wọ́n rárò pé mo dẹ̀ tún ní iṣan tó ń gbé ẹ̀jẹ̀ wá sókè ó dẹ̀ ti já but wọn attend sí yẹn wọ́n kọ́ suture like flesh mi tó kọ̀ ya làwọn rán papọ̀ iṣan tó dẹ̀ tó ń ṣe. And your mommy paid for that? Yes. She paid for everything. Ní hospital yẹn ṣá gbà tó máa fi díjọ́ Sunday wọ́n ti notice pé bóyá pé fruit yẹn nìkan ló ti ṣe kíní so my mom was down kọ́lọ̀ ya x-ray wọ́n ṣàn wá ibi tó máa ti ya x-ray wọn rẹ̀ x-ray àpò Sunday wọn ò ní ṣí gbà tó máa fi di Monday báyìí mom mi ṣàgbé ní kúrò ní hospital yẹn wọ́n kọ́kọ́ lọ sóṣogbo LAUTECH pé kọ́ wọn bẹ àwọn doctor yẹn pé nǹkan táwọn notice I told my mom that I'm not feeling my leg again but even àwọn doctor yẹn sọ pé kò possible láàrin ijọ́ mélòó sí ijọ́ mélòó pé kò. pé ṣé o mọ nǹkan tó ń bọ̀ yẹn. ní pé kò possible tí mo ti sáré 70 87 29 09 02. Can you start again? It cancelled. 70 87 29 09 02. So àwọn dókítà yẹn ṣáà ní pé èèyàn kan wá kú kò sí space níbẹ̀ mọ́ màmá kan wá kú ní LAUTECH níjọ́ yẹn lọ́wọ́ sọ fún wọn pé ẹ máa dúpẹ́ lọ́wọ́ orí yín o àyè kan yà sílẹ̀ o so wọ́n wá ní pé èmi lọ gbé wọn mọ́ ìṣá arrange 50k wọ́n arrange ambulance tó wọ́n ṣàlọ́ gbé mi àwọn agbé mi wá sí LAUTECH níjọ́ Monday so ìgbà táwọn dókítà yẹn máa rí wọ́n pé gangrene ti wà nínú ẹsẹ̀ yìí o cause pé báwo lọ yẹ ṣe ní hospital yẹn wọ́n ṣàṣọ lóṣooṣù ló sáré dúró pé ṣé wọn àgbà tó wọ́n ṣàyà x-ray fún mi níjọ́ Monday
wọ́n ṣe test wọ́n sáré lọ ṣe everything lọ́ wá fi rí pé iṣan tó ń gbẹ́jẹ̀ wá láti ìsàlẹ̀ wá sókè tó ti já ní bíbá yìí. So tó bá jẹ́ pé wọ́n tètè mọ̀ ni ó yẹ kó pé mo tíátà lẹ́jọ́ wọ́n tètè so papọ̀ ó pọ́sibù kan má lọ àpẹtẹ yẹn. and then mo dẹ̀ ní femoral fracture náà ní bíbá yìí níjọ́ tó ṣe tó gẹ́sẹ̀ mi ẹ̀ sọ́jú méjì mo ṣe wọ́n fi irin sínú táì mi kò ṣẹ̀ṣẹ̀ mi kán ní bíbá yìí náà so wọ́n irin wà ní implant wọ́n fi sínú ẹ̀ so níjọ́ yẹn wọ́n ṣàgbà tó máa dijọ́ Tuesday wọ́n ṣe sọ́jú yẹn fún mi because àwọn dókítà yẹn sáré ní anything tó wọ́n sáré prepare bí a tún ìdàgbò Wednesday wọ́n ṣe sọ́jú. But my mom was like no ipe kọ́ máa gẹ̀ẹ́sẹ̀ mi because I'm still very young pé báwo ni ìfẹ́ ṣe ayé mi ní time tí mo wà pé kọ́ gẹ̀ẹ́sẹ̀ tó bá lè gẹ̀ẹ́sẹ̀ tán. You are like 18 years nígbà yẹn. 18 pé tó bá lè gé n tẹ̀tí pé lọ birthday mi ń bọ̀ next month ni pé tó bá lè gẹ̀ẹ́sẹ̀ mi. October ni ẹ. October ni ìgbà tí hospital náà mo ti ṣe. ọ̀rọ̀ birthday kọ́ lè tiẹ̀ lélẹ̀ ìbàjẹ́ so gbé kínní lọ sókè. tó bá lè gẹ̀ẹ́sẹ̀ táwọn sí ẹsẹ̀ mi so àwọn dókítà wa ní kò possible ọlákẹ́ wọn yarí pé rárá pé kọ́ má ṣe like ó dúdú ó ń grow wá sókè ọlákẹ́ bóyá yarí pé kọ́ má ṣe like my mom was like no bẹ́ẹ̀ ni so tí wọ́n fẹ́ affect gbogbo ẹ̀ yẹn. àwọn dókítà wọn táwọn bá fi èsì ń bẹ̀rẹ̀ pé ọ̀tá mi máa kú because ó máa dé nínú kidney mi pé mo tètè àwọn dókítà yẹn ṣàǹtí tí nǹkan bá fi ṣe ni àwọn máa sún mọ́ mi nù so my mom and èmi fúnra mi mo lajú torí mi kì í lajú màá kọ́ lajú màá tún màá lọ màá lajú I told my mom because mo gbọ́ gbogbo nǹkan tó ń sọ bọ̀ bí pé mi sí ní ibi tó wà bọ̀ mo gbọ́ faintly. Yes, bí pé o ti travel far but you can. I told my mom that tó bá yẹ kí nǹkan tó máa jẹ́ kí n leave me bí kò ṣe. Okay. Don't worry. You fulfill destiny. You know, you fulfill destiny. And the company, Auto-Bola, are you still in Nigeria? Yes, you can see I'm still in Nigeria. Sorry, don't worry. So, it's okay. The Lord will help you. The Lord will fill that place for you. Ọ̀nà dókítà ẹ̀ wá gbọ́tọ̀ sọ pé ṣọ́ imú èmi ti gbọ́ pé kíní yìí ó máa pa ọ̀tá mi tọ́ba tètè tèkì fast kìíní so lọ́ ṣàfihàn aláàbọ̀ ṣe and then ìgbà tó fi ń gbé mi lọ sí tíátà mi ò sùn throughout tó fi ṣe gbogbo sọ́jú yẹn bọ̀ mi ò fìlì down part mi because wọ́n fún mi ní abẹ́rẹ́ ní inú spinal kìíní mi lẹ́yìn bẹ́ẹ̀. Kò sí àfẹ́ di spinal cord ẹ̀. Wọ́n fún mi lábẹ́rẹ́ lẹ́yìn bọ̀ mi ò fìlẹ̀ wọn jẹ́ kí n sùn wọ́n bá mi sọ̀rọ̀ mi sùn mo mọ̀ kí wọ́n ṣì nǹkan fún mi bọ̀ my brain mi lè àwọn tiwa tó ṣe tán tẹ́ pé tí abẹ́rẹ́ yẹn way out I was in pain but mi ò lè stop pé mo wà pain because I don't want my mom to cry she has really cried a lot. Don't worry, it is well. The deal that we done, but we thank God your life. You said the wife man is dead right now, yes, and the wife also passed on before his own. So wọ́n fọmọ wọn sílẹ̀ sí ìwọ rẹ̀ sì bímọ. Mi yíyí kan tó ṣẹlẹ̀ sí ẹ̀ kó ṣe kan tó wà tó good but mo tún ti encourage ẹ̀. Nítorí gbá. Àwọn dókítà ẹ̀gbọ́n mi pé bá pẹ̀lú ṣe CT scan fún mi but later on ṣàtúnyẹ mi ò ti kọ̀ọ̀kan later on ṣàtúnyẹ. But ó wà ó rí mi pé bẹ́ẹ̀ ni ó wà ó padà mi ò ti kọ̀ọ̀kan wọ́n ń gbé aṣọ́ọ̀kì. Even shock alone it is very good. Mo ti ṣe ẹ̀dẹ̀ ṣó ti rí ti. Okay, hospital. My sister gave me surprise. It is well. Don't worry. You fulfill destiny. The Lord will help you. Check it. Check it. What's your ready? Alright. Yes, that is the story. Please, now because of her she economy for me, my she is the marry, I'm a she lọ. So ṣé wàá jókòó sórí kìíní, wàá jókòó sí bí kébì easy o. Yes. Tolú kí ló fẹ́ jẹ?
àti jẹun lónìí sorry so ẹ lè máa rí nǹkan tó bá fẹ́ ṣe dáadáa. So you sit there or here? No, You sit there. What is it? Inú ilé yẹn gbọ́n dé sí tábà ti ṣe tán lórí gbogbo àwọn tó wọlé jáde máa ń tò wọ́n. So báyìí kó jẹ́ kó wo bíbá ìjàdá ó lè rí èmi náà. Yeah. So she need ṣe mọ̀ pé wọ́n ṣe wà yẹn kò lè wà comfortable fún láti kò tí ní ṣọ́ọ̀ tó bá jẹ́ kó ní ṣọ́ọ̀ wẹ́ mo lè fúrú challenges yẹn mo lè lọ bẹ̀bọ̀ mo máa ń like home service but tó tún máa wà comfortable fún apart from àwọn tó bá gbé home service á lè ní ṣọ́ọ̀ aláwọn tó máa tún kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ á lè wà well established á lè máa lọ sí school ó lóun lè ṣe both together go to school working also you understand me so it's a great thing nǹkan tí máa ń like nínú ayé àwọn ọmọ tí bí ọmọ mi ṣe wà yẹn ẹ ṣáà rẹ tẹ bá tẹ tó bá ti rí picture wa even gbà tó wà ní travel ó wà ní 12 ọmọ mi lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti ṣiṣẹ́ ní pípẹ́sà ní Amẹ́ríkà ìgbà tá a dé Canada náà ó ṣiṣẹ́ tí àwọn èèyàn bá kàn sọ̀sọ̀ kú sọ ni wọ́n sọ you understand me I love people go getter she's a go getter she was in because she go get she go go I mean she's a go getter so thank you. Kò jókòó kó capitalize pé bóyá òun ti wà nǹkan ti ṣe òun kó máa tún wá nǹkan tó máa ṣe jẹ́ ti understand tó bá jẹ́ ní pé lóyìnbó ló wà ní ó máa wá á máa ṣiṣẹ́ o but wọ́n á kẹ́ fún dáadáa gbogbo nǹkan tí yẹ ó gbà jọ owó ẹsẹ̀ yẹ kó tó lè rí ẹsẹ̀ láti wọ́n yá lòun mọ́ but tó jẹ́ primary school teacher ni mọ́mí ẹ̀ so wọ́n dẹ̀ lè a lot of millions ló ná nígbà tó wà lọ́sibítù kó tó ti wọ́n wájú ìgbésẹ̀ yẹn wọ́n tún wá lọ béèrè fún artificial LSA so it's going to cost a lot I know that so ẹ jọ ẹ jọ Ọlọ́run ǹjẹ́ bá lè rí ẹ jọ ẹ tó bá gbé nọ́mbà yẹn yín ọ̀tá wa tẹ máa ń gbé nọ́mbà kí tẹ máa bẹ̀ sí ẹ má dààmú ẹ o mo bẹ̀ yín o ẹni tí ò bá fẹ́ kí ọmọ òun gé lẹ́sẹ̀ tí ò fẹ́ kọ́ ọmọ òun dá láàbò ara ẹ má pè kẹbẹ̀ sí dá láàmú pé ẹ fi Auto-Bola yẹn sílẹ̀ mi ò mọ̀ rí fọ́sẹ̀ tí máa rí rèé mo ní kí wọ́n pè èèyàn wá fún mi máa bá mi ṣe nǹkan náà bó tiẹ̀ sọ pé mo fẹ́ pè èèyàn ní tó ń bá mi ṣe nǹkan náà tó wà ládùúgbò mo lọ́mọ tó ń ṣe nǹkan náà ládùúgbò yẹ́ ẹ̀ bí ọmọ afẹ́mi gan ni but ẹni tó ń gbé mi yẹn wá sọ pé òun làbó kan tó ń fẹ́ kó wá bá mi ṣe kí n jọ ó ṣàlàyé fún challenges tó ní and I love to help people do you understand so pé mo ìyẹn bó ṣe jẹ́ ẹ jẹ́ dúró lọ́hùn ìtẹ́ bá ti ní láti fi ṣàánú fún ẹ pé nọ́mbà aláǹdọ̀bẹ̀ náà bẹ́ẹ̀ ni ẹ tó bá fẹ́ ṣàánú fún yàn gan tó fẹ́ ṣàánú fún ẹ ní láti pe nọ́mbà gan àbíkẹ́ dààmú ẹ jọ ẹ̀yin tẹ́ máa ń dààmú èèyàn kó kọ̀ gbẹ̀yìn ni pé ẹ má dààmú ẹ torí Ọlọ́run ẹ̀yin tẹ́ máa ń dààmú èèyàn ẹ má dààmú ẹ to understand so tó bá wà well established tomorrow ẹlẹ́dẹ̀ẹ́ a máa gbàdúrà fún yín ṣòtìlẹ yín lẹ́yìn ẹ̀yin kì í ṣe gbogbo ẹ̀yin èèyàn dáadáa ni mo sọ tó láwọn kan wà lórí mídíà yẹn wá síbí àmàhẹ́bẹ̀ wọ́n lè má ní ìkọ̀kọ̀ tó fẹ́ ṣe fún náà púpọ̀ jẹ́ pé at the end of everything wọ́n á kàn fún mu wọ ibi tí ò yẹ kó mu wọ̀ á tún wá bẹ̀rẹ̀ sí ń dààmú ayé ẹ̀ bó ṣe sọ òwe yẹn pé àwọn tó bá fẹ́ ẹ̀pẹ̀ yẹn gan they don't need to know you you don't need to disturb you don't need they are not ready to disturb you before they help you she needs to go she want to further education she needs shop èyí tó bá lè tètè rí nínú ẹ̀ but she need assistance ìtẹ́mi dẹ̀ lè ṣe é sìn mo ti just like kẹ́ni mọ̀ pé èmi náà fífù èmi náà need owó for now mo need owó seriously badly but mo ti transfer little day mi mo ti transfer ẹ̀ fún ẹ̀yin náà lè transfer ẹ̀ fún ẹ lè transfer nǹkan tẹ́ bá ní kò sí nǹkan tó kéré ẹ tó bá ti ṣàánú dandan ní kó rà ní gbà ẹ ṣàánú fún ẹ jọ mo bẹ̀ yín ni and I know a lot of great people on my platform wọn ò fi sọ̀rọ̀ mi lẹ́yìn great people àwọn tó ní agbára gbogbo dẹ̀ tó mọ̀ pé ọ̀tá pọ̀ gan lórí platform mi bí àwọn tajọ ń ṣe blogging tẹ́ pé wọ́n takú sórí péjì wọ́n fẹ́ mọ tí mo bá sọ
láti òfin eléyìí o ẹ má mọ̀ mi ò mọ̀ rí tẹ́lẹ̀ o ṣùgbọ́n òbí ló máa rójú ṣàánú ọmọ ọlọ́run ọmọ nàìjíríà náà dẹ̀ ni ṣòdìyẹ so ọlọ́kadà àti gbogbo ẹ̀ tẹ́ máa ń wà wàkúwà ẹ̀ tẹ́ máa ń fè ní wọ́n wè àwọn ayé tẹ́ ti bàjẹ́ ó ti pọ̀ ju o àwọn tẹ́ ti sọ di aláàbọ̀ ara ó ti pọ̀ ju o ṣẹlẹ̀ mọ́ pé ìjọba wa mi rò pé wọ́n ní facilities fún gbogbo disabled bẹ́yẹn tó ti yẹ yín I don't think so tó bá jẹ́ ìlú òyìnbó ń sìn bó ṣe wà yẹn tó ti wà ní fọ́ọ̀mù yẹn ó láwọn organisation àti àwọn ìjọba gbogbo èyí tí màmá ẹ̀ máa ná personal money personal tí ó máa yáwó owó tí ò sí yẹn wọ́n máa ti stand fún ó ti yé bẹ́ẹ̀ yẹn àtún ẹnìkan máa tún gbaṣẹ́ lórí ẹ̀ tó pé wọ́n máa sign worker kí lórúkọ ẹ̀ tó máa sign ẹnìkan tó máa bá ṣiṣẹ́ ó ti yé bẹ́ẹ̀ yẹn so but social workers but níbí ẹ̀mọ̀ pa àlè ọlọ́run adé mo wà dé bẹ́ẹ̀ á ṣàánú fún wa torí bẹ́ẹ̀ ẹ jọ owó bẹ̀yẹ ni ẹ ṣàánú fún so a ti bẹ̀rẹ̀ ìkọ́nà náà ló ń ṣe lọ́n sí now mo wá fẹ́ fi òkùnkùn pẹyẹ mẹ́wàá láti àná ó yẹ kí n jáde lánàá nípa ọ̀rọ̀ sin àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní sọ̀rọ̀ǹdèsì o ti fàyè fàyè torí ìjọ tó bá ní nǹkan tó dùn kó bá mi wo orí náà tẹ̀lé lọ́tọ̀ nínú rẹ̀ this place for me like that. Move on. So, àwọn problem tí ó ń ṣẹlẹ̀ àwọn tí mo pe ọlọ́pàá fún tí wọ́n dẹ̀ ti bẹ̀bẹ̀ ṣe wọ́n pé wọ́n ti bẹ̀bẹ̀ èmi kẹ̀dẹ̀ rèé wọ́n ti bẹ̀ mí èmi dẹ̀ jẹ́ ẹnìkan tó ní ojú àánú ẹ̀tọ́ ní sàn àti pé àdúgbò náà ni àjọwà mi kò fẹ́ problem for all these people káwọn èèyàn máa jó síta kó máa kọjá kó máa bú ẹ ṣeré so fún ara mi torí ẹ̀ ni wọ́n tún ṣe mí bàtí mo débẹ̀ àwùjọ the case bàtà ń lọ sí court àárọ̀ ìlú wọ́n ti ní ká máa lọ court àwùjọ the case àdéhùn ìdílé because ojúmọ̀ sáà tí mo fẹ́ ṣe kúrò wá fún.
once again, what is your name, sir? Okay. You remember me now? Sorry, I don't. Last on Saturday night, you came to my house and you said you want to come and teach me a lesson of my life that I've not forgotten. You called me with another number that very night. Yesterday. You said you are apologizing because, but your statement, you said something that for you to know, you know me very well. And the people who normally call us such name, I've never killed somebody before in my life, which I would never initiate me in the sherry. So, and in the beginning, you said you want to come and deliver me from CD care. You want to deliver something to me. You called me around 5 o'clock, in the afternoon, evening time. Around past 10, you get into my street in the night. Isn't it? So, please, yesterday when you called me with another number, ojú orun mo ti gbé. Kí lẹni mo ṣe fún yín tẹ́fẹ́fẹ́ kọ́ mi ní ẹ̀kọ́ ayé mi? What did I do wrong? Tẹ́lí Ọlọ́run yọ mí pé ọmọ mi ò jáde àti èmi. Ipe you came to teach me the lesson of my life that I will never forget in my life. Kí ni mo ṣe? You called me around 3:30. You said you already you came to my house twice. You called me and you were shouting at me. You said you came to my house. When I got home, maybe a few minutes later, excuse me, sir. No. Excuse me. Bàtà délé ṣe bí Yorùbá ni Yorùbá lè sọ́jọ́ yẹn. Ó pè mí ní àkọ́kọ́jayé. Me by anybody, me pay some people who are saying listen now. Torí company yẹn ni mo ṣe ń pè yín láti clarify ara mi àti láti àwọn yẹn náà. Ẹ máa gbọ́, mo pè yín ní sùúrù. Ẹ̀yin lẹ pè mí ní nǹkan bíi 3 o'clock. Ẹ dẹ̀ sọ fún mi wípé ẹ fẹ́ deliver ọjà fún mi. Mo ní láti gbogbo order ẹrù tó sọ. Ẹ dẹ̀ ní láti CD care. Ẹ̀dẹ̀ gbọ́dọ̀ ní kí lẹ fẹ́ deliver ẹlẹ́ máa kò mí padà ẹ̀ sọ fún mi. Gbà tó dẹ̀ yá, ó di bí hours later, mo ń pè yín. Nígbà yẹn lẹ́wọ̀n wájú ilé nígbà tẹ́ kọ́kọ́ pè. Mo dẹ̀ délé nítorí ẹ̀gbẹ́lé ni mo wà. Nígbà tí mo dẹ̀ dé, ẹ wá ní ẹ̀ ń bọ̀, ẹ wà lọ́nà ibì kan. Wọ́n ní kí lẹ ń gbé pẹ̀lú ẹ máa check ẹ máa sọ fún mi. Títí di àti 3 o'clock lọ́sàn-án yẹn, I was now calling you. Bàbá mi ẹ̀ tún pè mí tẹ́ bá rí pé mi tún ṣe. Ẹ̀dẹ̀ máa pariwo mọ́ mi, ẹ̀dẹ̀ máa bú mi. Mo dẹ̀ wá sọ pé you said you are in the front of my house for the past 3-4 hours. Now, around 7-8 o'clock, you are still calling. And I was like, okay, but any tó bá ti di lọ́la yín padà wá, nígbà tó dẹ̀ di past 10, you say I should come out, that you are in front of my house. I say 3 o'clock, 10 o'clock, you say I should come out. I say, okay, no problem. Say, you said you want to deliver something. It's more order one was dining and rug. Mo dẹ̀ sọ pé òkè ẹni rọ́ọ̀gì nìkan lẹ ní lọ́wọ́ mo dẹ̀ ní òkè mi ò expect rọ́ọ̀gì nìkan mo fẹ́ kó pé gbogbo ìpapọ̀ bọ́tẹ́ ẹ dúró sà ẹ dẹ̀ sọ pé rọ́ọ̀gì nìkan lẹ gbé mo dẹ̀ ní òkè no problem mo dẹ̀ ní kọ́ mọ́ mi lọ sí gèdè mi dẹ̀ wà ń báńkónì nígbà tí mo dẹ̀ dé báńkónì mo rí ẹ̀yìn méjì ẹ̀yìn ga ẹ̀wọ̀ polo àti jeans white ẹ̀yìn méjèèjì wọ̀ ẹ wá wọ other trousers jeans sàlẹ̀ ẹ̀yìn ga ẹ̀bọ̀ta níbi kìíní yẹn mo wá ní òkè gbé rọ́ọ̀gì tẹ̀fẹ́ deliver fún wa nígbà tá a ti ṣí gate ẹ bá ti sọ pósìtì wa ẹni pé ká get closer first mo ní ká get closer kẹ́ tó gbẹ̀rù jáde nìkan tẹ́ bá fẹ́ deliver ẹrù wọn ò ṣẹ̀ṣẹ̀ máa deliver ẹrù fún wa wọ́n gbẹ̀rù yẹn jáde ẹ máa rí mo ní kẹ́ gbé jáde ẹni ká kọ́kọ́ get closer first
mo ní ká get closer ẹni kọ́ mọ̀ mi get closer first mo dẹ̀ ní ẹgbẹ́rún jáde approach ẹni tí ẹ wá ní ká get closer first mo dẹ̀ ní kọ́ mọ̀ mi ti gate ó dẹ̀ ti gate tí wọ́n bá ṣe ní kó ti gate torí mo wà lórí fóònù nígbà yẹn náà bí mo ṣe ń bá níṣọ̀ tẹ́lẹ̀ wá ń ta mo dẹ̀ ní ọmọ mi ẹ̀dẹ̀ ní mo dẹ̀ ní kó ti bó ṣe ti gate náà ẹ̀dẹ̀ sọ fún mi lórí fóònù lẹ́sẹ̀kẹsẹ̀ pé Ọlọ́run ló yọ mí pé kò get closer to you pé ẹ wá láti wá teach mi ní lesson of my life lẹ́yìn tí mo ra ọjà tó ń lọ bí ó máa dín 20,000 ní 1 million ní o lọ́wọ́ CDK ẹ lè sọ fún mi pé ẹ fẹ́ wá fi ayé wọ̀n mi níwájú ilé mi ní òru that time is around going to 11 o'clock ẹ lè ti pè mí láti 3 irú life kò nìyẹn ó yà mú gbọ́ yín. Ẹ̀yin tẹ́sẹ̀ pé wà ní Lẹ́kí tẹ́sẹ̀ pé nígbà after 20 minutes ẹni Lẹ́kí lẹ ti ń pè mí lẹ́ẹ̀kan ẹ má pa irọ́ náà I don't lie ní tẹ́sẹ̀ pé fẹ́ afayé mọ̀ mí lẹ́yìn tí mo ra ọjà lọ́wọ́ yín mo fẹ́ gbọ́ yín mo gbọ́ yín sà mo gbọ́ yín. Ìgbà tẹ́lẹ̀ pè mí ní ọba bí yẹn tẹ́lẹ̀ wà lọ́ba bí yẹn mi ò pé 5 minutes tí mo fi dé inú ilé mo dẹ̀ pè yín pé mo wà nínú ilé ẹlẹ́ǹbọ̀ ẹlẹ́wà lára àdìyẹ ń bọ̀ ó dẹ̀ di 3 hours later mo pè ní ẹ ní pé ẹ̀ sí lára àgbà tẹ́ pè mí mo ní ṣẹ̀fẹ̀ṣẹ̀ pé wà ní area Ìkọ̀tún ẹlẹ́ẹ̀sì ní Ìkọ̀tún gbà yẹn o ipe ẹ wà ní Àjàlẹ̀ tí ń pè àbí ọ̀nà Lẹ́kí lẹ tí ń pè. Kí ni mo ṣe fún yín gbogbo tẹ́lẹ̀ sọ pé ẹ fẹ́ fi ayé wọ̀n mi ní òru tẹ́lẹ̀ pé gbogbo àdúgbò kò sẹ́nìbọ̀dì níta mọ́ ní ọjọ́ yẹn tó fi jẹ́ pé wá wá lóru tẹ́lẹ̀ fẹ́ fi ayé wọ̀n mi tẹ́lẹ̀ ẹ̀kọ́ fẹ́ǹsì mi ẹ sọ fún mi ṣé mo bú yín ni ẹ̀yin lẹ́tún ń sọ fún mi tẹ́tún yàgò mi lórí kinní bíi pé yẹ́ mo sẹ́ǹsẹ̀ náà láti ọ̀sán tẹ́lẹ̀ yàgò mi ẹ kò sọ fún mi kan tí mo ṣe tẹ́lẹ̀ kọ́mọ mi get close sí yín kẹ́ bá lè bóyá ẹ fẹ́ shoot mi o àbẹ yẹ́ because kan tẹ́ sọ ni pé ẹ fẹ́ kí ọmọ mi get close sí yín kẹ́ ẹ lè fi ayé wọ̀n mi lóru yẹn. lọ́bọ̀ kan bèrè ní kí ni ẹ̀ṣẹ̀ mi kí ni rí sì tẹ́bi sọ̀rọ̀ yẹn ni ẹ má kàn sọ pé ẹ kúrò ń bì kan ẹ pè látago 3 ẹ wá padà dé lágo something to 11 ẹ wá sọ pé ẹ fẹ́ fayé wọ̀n wá ẹ jọ kí ni a ṣe kí la ṣe fún yín. Excuse me, ẹ dúró ṣé gbogbo nǹkan tẹ́ sọ lánàá ẹ dúró kì í ṣèmi ló ń control because now ó fẹ́ kí n lò ó padà fẹ́ listen do you know what you said excuse me láti ọ̀sán excuse me I know that excuse me tó bá jẹ́ pé gbọ́dọ̀ wà níjọ́ yẹn ẹ ṣe gbé ọ̀dà yẹn bọ́lẹ̀ you are being sent wọ́n fẹ́ lo rọ́ọ̀gì tẹ́rí ẹgbọ́n ẹgbẹ́ sọ fún yóò pọ́sibù kẹjẹ́ dírẹ́bà CDK tó tọ́ o torí àwọn tó sọ jẹ́sẹ̀ náà sí mi tí mo fi rà á dé celebrities wọ́n mọ̀ fẹ́ bìyẹn náà ẹ máa gbọ́ ẹ máa take picture mi tẹ́ bá wá deliver ẹrù àbẹ ẹ máa take picture nǹkan tẹ́ bá gbé wá torí pé àwọn a lot of things tá a submit wọ́n take picture wọ́n sign gba àgbẹ̀rù. ẹ dúró mo sọ wọ́n ní pé mi ò tí ì ṣe full payment nígbà tí mo ra nǹkan 850 mo dẹ̀ fún wọn ní 500 and something yes wọ́n ní owó delivery àti owó other things mo dẹ̀ fún wọn ní 20 days 1 month that is end of the month so ti yé
I can pay it full. Share tí mo rà lọ́wọ́ wọn ní Alibaba tí bá fẹ́ rà $250. I mean $250,000. But mo rà ní ọwọ́ wọn tó tó mo fẹ́ ra méjì mo fẹ́ try wọn. Mo dẹ̀ ti notice pé lọ́tọ̀ bí mo ṣe ti register sí mo order nǹkan méjì. Mo pay 500 and something thousand sí àkáǹtì wọn. Wọ́n dẹ̀ sọ pé nǹkan ẹyọ kan ni mo order bí mo kọ́kọ́ ti sẹ́ǹtì pé fraud is wọ́n operate under fraud. They are fraud. Excuse me, let me land. Excuse me, let me land. Let me land now. Let me land. Excuse me. Let me talk. Now, let me move. Sorry. I order it myself. Wọ́n bá mi order it. So, ìgbà tí mo dé order tán, wọ́n wá sọ fún mi pé nǹkan kan ni mo order pé mo order lẹ́ẹ̀mejì. Mo ní tó bá jẹ́ méjì ni mo order. Báwo ni wọ́n ṣe máa ń yọ 500? Wọ́n ṣe máa ní pé my total payment is 500 and something thousand. 500 and something thousand. Wrong tí ó dẹ̀ wà ń bẹ̀ bóyá 60,000 or 60 something thousand. Báwo ló ṣe máa ṣe àdìmọ́ tó bá jẹ́ ìfọyọ́ kan ni mo rà tí mo dẹ̀ ní mo máa sanwó lẹ́ẹ̀mejì yẹn báwo ló ṣe máa wá jẹ́ 500 and something. Àfààní títí wọ́n ní wọ́n gba gbogbo ID card mi wọ́n gba gbogbo identity mi wọ́n gba everything. Nígbà tó wá yá wọ́n wá ní mo ń bá gẹ̀yìn náà sọ̀rọ̀ pé how can you tell me that ìfọyọ́ kan ni mo rà ṣé wrong tẹ́ ẹnu sọ pé mo rà yẹn tó dùn lẹ́gbẹ́ wá ṣé 500 and something thousand ni tóró bèrè o sọ sí pé mi ti sanwó tán ni olóṣèlú kan tẹ picture mi ṣé wọn ti tẹ picture mi ní online kó tó di pé wọ́n gbé wá tí driver máa tún wá láti wá tẹ picture mi. And again you are yapping me, you are shouting on me. I understand it gbogbo game lẹ́gbọ́n ṣe lọ ní ọjọ́ yẹn tó máa ní pariwo mọ́ ẹbú kò sí ọ̀pọ̀ tó máa ṣe it's not you alone. Bọ̀bọ̀ confessor ni and you came in you are now telling me pé o sí lọ́dà ọkùnrin ọkọ̀kọ̀jáyé ni ẹ́ jọ̀ọ́ tó bá jẹ́ pé delivery man ni ẹ́ báwo ló ṣe mọ̀ wípé ọkọ̀ wo ni ọkọ̀ ló fún mi mo pa tí mo pàjáyé ọkọ̀ wo ni because some kí lórúkọ wọn àwọn celebrity kan lórí social media àwọn olókolówó syndicate bíi Lateef Adédìméjì àti Ọdúnládé Adékọ́lá mo dẹ̀ wí pé wọ́n bá ṣe polówó yẹn ó possible kan má lè fraud but àwọn research mo ti gbá kí n tó dé Nàìjíríà òun náà mo tún gba confam mi mo kàn béèrè ní pé mo sọ pé ṣé òun gbọ́ nígbà tó ń bú mi tó ló fẹ́ deliver ọjà fún mi as a customer wọ́n ní customer always right and you abuse me mo dẹ̀ ní excuse me ṣé kìí ṣe pé mo ṣe mo nǹkan tẹ̀ sọ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ deliver ọjà fún mi kí lẹ́yìn fún mi fún ẹ ti pè mí bí ẹ̀mẹ́wàá ẹlẹ́wàá lára ẹ̀ sí lára láti aago 3 títí di aago 11 tó lẹ́pẹ̀ mi 2 rounds ìgbà tó lè yá mo ní okay please leave me. Excuse me, leave me alone. You have been calling me since 3 o'clock in the afternoon. This is to 11, and you are still telling me you are coming, you are around my house. Ìgbà tó dẹ̀ dé, ara fún mi náà, ipe wọ́n lọ ìwà ni ọmọ change statement ẹni, ó dẹ̀ sọ fún mi, ipe Ọlọ́run ló yọ mí. Tí n bá tẹ̀ fẹ́ kó mu gbógbà tó ń bú mi, ṣó yẹ kó sọ pé Ọlọ́run ló yọ mí pé mi ò jáde, pọ́nmọ́ mi ò jáde tẹ́. O fẹ́ teach mi ní lesson lálẹ́ ọjọ́ yẹn, so when you shoot me or shoot my daughter, and run away while life and life back parapolo ṣe judgment me. I have a dream pé wọ́n fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún mi. That's why mo ṣe sọ pé ọmọ mi kó dúró sí ẹnu ọ̀nà ìgbà tó ń pè mí náà mo ní you as a delivery man you don't need to go to any customer's house in the night if you are not a criminal. So don't try to cover story. Are you there? You don't need to cover story pé I tell you pé mo gbogbo abọ́dédé pè mí taxi man tó wà ní mọ́tò tó gbé mi ó kúrò mi bá ń sìn ní máa ní kó bí ẹ̀ witness because phone mi wà loud nígbà tí mo gbé kó bí ẹ̀ ní witness when you are calling me I was in the ẹ̀ẹ́dẹ̀ ni mo wà ń bì kan mo dẹ̀ wá bí mo dẹ̀ ṣe kó mbẹ́ tí mo rí pé mi lè gbé kọ́ mbẹ́ mo dẹ̀ ṣe wọ́n ní mọ́tò tí mo rí miss call bó síbẹ̀ tí mo ṣe kó pè báyìí mo dẹ̀ gbé mo dẹ̀ ní ẹ̀ lóo who am I speaking with mo ti ẹ̀rù bóyá ẹni tí mo bá sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o dẹ̀ ló fẹ́ deliver nǹkan ní o mo dẹ̀ lókè o ní you are there mo ní I'm close to the house you see me now you remember wait for me o dẹ̀ mo dẹ̀ lẹ́nu lé bí 15 minutes later bí 10 minutes mo dẹ̀ pé I'm here o dẹ̀ sọ pé you are in Lekki you are just calling me o kàn ń mú mi ṣeré ni and you be still calling ṣé delivery mi ò mọ̀ bóyá wọ́n máa ń deliver ẹ̀rù títí di òru aago méjì òru o and you are telling me boldly that Linda ọjọ́ yẹn ti bá pa irọ́. The government tó bá jẹ́ pé a fẹ́ prove ẹ̀ wọ́n lè call back wọ́n wo gbogbo nǹkan tó sọ níbẹ̀ yẹn
kó tó bá jẹ́ pé mo parọ́ mọ́ ẹ. Do you understand? You say tó bá jẹ́ pé ọmọ mi jáde ní alẹ́ ọjọ́ yẹn pé o fẹ́ teach mi ní lie ní lesson sí mi nígbàgbé láyé mi. Ṣé mo sọ pé mo fẹ́ kí ni mo sọ? Ṣé mo sọ pé mo fẹ́ pa yín ní àbí mo pè lórí burúkú mo pè lólóṣì mi? Tẹ́lẹ̀ sọ pé ẹ fẹ́ teach mi ní lesson tẹ́lẹ̀ fẹ́ deliver nǹkan fún mi tẹ́lẹ̀ wá nítorí picture lẹ́sẹ̀ ní kí n get close to you. Mo gbọ́. Yes. Kí ni mo sọ? Mo jẹ́ kó yẹ yín pé kí ni? No, èmi náà. Onírọ́ ni ẹ́, onírọ́, pàpà irọ́ ló pa. I'm not a tout, I'm not a hooligan. Dàbá kọ̀ sí pé oṣù kìnnìkan mi ò ṣe àṣà. Gbogbo yín tó bá ti rán láti ṣèkà fún mi, ẹ máa fi ṣe ra yín ni. Gbogbo yín pátákó bí ọ̀tá mi bá ti pé millions bẹ́ẹ̀ pé igba lójú èmi máa rẹ́yìn gbogbo ọ̀tá mi torí pé mo rajà ni mi ò jẹ yín lówó mi ò dẹ̀ jà yín lólè ẹ̀dẹ̀ pè mí ní láti 3 ṣé wọ́n ń dìlíbà ẹ̀rù lóru ọ̀gànjọ́ òru lẹ̀ ní dìlíbà ti yín àmì o àdúrà yẹn náà ni òkó mi fòṣìkà kóṣìkà fún ara ẹfẹ mi ẹ̀gúre àmì bọ̀ kí ló dé tẹ́jọ́ pé bẹ́ẹ̀ teach me ní lesson of my life. You want to teach me that my daughter should get close to you. Lóru òru nìyẹn. Ẹni pé ó dẹ̀ ní pé ẹgbẹ́ rọ̀bì yẹn jáde pé kẹ súnmọ́dọ̀ wa ẹni kó máa bọ̀. Kó ẹ̀dẹ̀ mọ́ pé gbogbo àdúgbò wa ti dá kò sẹ́ni bọ̀ kùtì ń bẹ̀ yẹn. Ok bẹ́ẹ̀ ṣe ní pé kí n jáde yẹn pé Ọlọ́run ló yọ mí pé mi ò jáde yẹn tó bá jẹ́ delivery ní ó yẹ kó ṣàfihàn tẹ̀sẹ̀ pé tó bá Ọlọ́run ló yọ mí pé mi ò jáde bá teach mi ní lesson. Bọ́ ẹ ṣe máa ń purọ́ nìyẹn bẹ́ẹ̀ ni mo ní whatever anybody bá plan fún mi just àbí mo ṣe sọ yìí sí náà ṣé pé náà ni mo ṣe sí mo ní pé ẹ̀ ń pa irọ́ o ẹ̀ ń pa irọ́ mo ní gbogbo anybody bá ní lọ́kàn fún mi tí ò dára yóò jẹ́ tiẹ̀ tọmọtọmọ ṣé ìpè nìyẹn excuse me tí mo rajà lọ́wọ́ yín tẹ́ bẹ́ẹ̀ ní bẹ̀rù fún mi tí àwọn celebrity criminal tán sọ pé kẹ́ ẹ wálé mo ti rajà mo regret pé mo rajà lọ́wọ́ wọn sídìkẹ̀ àwọn celebrity tó dẹ̀ mọ́lé mi wọ́n mọ bíbà wọ́n pọ̀ ok tí bá fẹ́ dárúkọ fún yín ṣé kí dárúkọ àwọn celebrity tó ti wá sí ilé rí tó mọnú ilé ìdáadáa nígbà tí ò sì sílé méjì ládùúgbò ìtòkù ok ẹ mọ̀ mí dáadáa òun náà ló jẹ́ kẹ́ ẹ sọ pé àpọ̀kọ̀jáyé ṣé ọkọ wo lẹ fún mi tí mo pàjáyé ṣé ọkọ àwọn tí wọ́n pa èèyàn ọmọ ẹgbọ́n pa tí àwọn èèyàn àwọn terrorist boy tó gbẹ̀gbòrò bírú set ní báyìí ṣé àwọn tó pa yẹn ṣé mi ni mo pa wọ́n tẹ́ fi pè mí ní sẹ́tọ̀ fún àpọ̀kọ̀jáyé ẹ sọ fún mi ṣé bàbá ọmọ mi tí mò ń fight fún àtọmọ mi tí mò ń fight ṣé mi ni mo pa tẹ́bí pèmí ní tẹ̀sán àpọ̀kọ̀jáyé sọ́rọ́ àwọn celebrate tó ń ṣe terrorist yẹn àwọn tó lè àwọn terrorist tó ń wọ̀ tó ń rìkìrì títì tí wọ́n treat wọn àwọn ló bẹ̀ níṣẹ́ ẹ ti fail but ìbéèrè ni mo béèrè kí ni mo ṣe fún yín tẹ́bí ní tó bá gbé mo jáde lọ́jọ́ yẹn ẹ fẹ́ teach mi ní lesson tí ó lè sẹ́ni bọ̀dù tó wà níta mọ́ kí ni mo ṣe kí ni bá sọ mi ì lè sọ nǹkan fún yín mi ò bú yín ìgbà tẹ́bẹ̀ sí pèmí látago 3 títí dago 10 ẹ máa kàn pè mí ẹni ẹnìkan máa rẹ́rìn kékékékékékéké ẹ máa ní ẹni bó ṣe ń sọ pé a máa tún bèrè ẹ mọ̀ pé mi tí pa fóònù mi kan ẹ máa lo ẹ mọ̀ kò mọ̀ nǹkan you are abusing me ebú yóò so lára mi but stop being a threat to my life stop being a threat stop being a wicked soul patronizing your company is not a sin they collected first time they collected 500 and something thousand naira. And then you brought something of 60,000 for me. Àwọn kọ́kọ́ sọ fún mi, wọ́n rí owó yẹn, ikọ̀ ẹyọkan ni wọ́n rà, kíníkan. Okay, tí mo kàn fẹ́ sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ mi kàn ní ẹ̀kàn ní pé ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ní pé bóyá mo sọ pé ẹmu gbó lẹ̀ ṣe wá sọ pé ẹ fẹ́ teach ní lesson láti pa wá láti dìbò fún wa ní ọjọ́ náà. So mo ti gbọ́ ẹ̀ṣẹ̀ mi nìyẹn àbí ẹ ṣé gan ni thank you so much ẹ ṣé yes. Ó ní mo bèrè lọ́wọ́ ṣé òun mú gbó ni òun ṣe sọ pé kí n jáde lóru ọjọ́ yìí ó yí story ni o because kò mọ̀ wípé
mo máa lọ sí live níjọ́ ìpínlẹ̀ máa gbé fóònù yẹn síbẹ̀ ó ti rò pé màá kàn déédéé bó bá ṣe ń tẹ́tì yẹn máa wò tẹ́lẹ̀ tó bá tẹ́tì mi I will just be calm mi ò ní sọ fọlọ́pàá màá kàn máa wòran ẹni tó bá ti pè mí lóru àbí tó bá ti tẹ́tì mi máa rí ẹni tí tẹ́ tó sọ ń sìn tí ọlọ́pàá bá fẹ́ rí mi prove ẹ̀ they can call for my whatever I say discussion tàbá ní níjọ́ yẹn wọ́n lè rí kẹlẹ̀ wọ́n fẹ́ apàyàn wọ́n fi system kàn ẹ́ pé wá ra ọjà àwọn celebrity Nàìjíríà ń pa èèyàn mo fẹ́ sọ story tí ẹ mọ̀ lẹ́nu bóyá mo lè ti sọ mo forúkọ bò wọ́n láti tẹ́lẹ̀ mo wá fẹ́ tu síta ní gbangba kò eléyìí ò ń ṣe pé bóyá wọ́n ń dárúkọ èèyàn torí òfin kan wà Nàìjíríà you must not force somebody on the media and abuse the person èmi yàtọ̀ sáwọn yẹn people stole from me people dealt with me people are practicing they are terrorizing me together with my daughter and at times I bá lọ sí police station èmi ń sìn o adúpẹ́ fún Ọlọ́run o ìgbà tí wọ́n take the case yẹn legally now èmi ni mo wá tún máa bá wọn bẹ̀rẹ̀ kọ́ máa gbé wọn lọ sí court èmi ni wọ́n bá lọ sí court ṣó ti eyín àwọn ọkọ̀ tó ń rí mú lára wọn èmi ni mo tún lọ sọ àbídábìdì wọ́n dẹ̀ ní lọ sọ àbídábìdì pé wọ́n lọ withdraw àmì pé mo dáríjà àwọn eléyìí lẹ́yìn tí mo délé yẹn lẹ́nu omi tún ti dé lẹ́sẹ̀kẹsẹ̀ ló tún ti ó máa lóhùn ọlọ́pàá tó bá mú èmi ni máa gbà ń lẹ̀ tó bá ti ń mú mi bẹ́ẹ̀ máa rìkọ́dẹ̀ ìdá tó jẹ́ kò ló mú tó bá ti débẹ̀ tó bá gbé lọ sí rehabilitation center tí òun kò ló mú lọ́jọ́ méjì àbí ọjọ́ mẹ́ta orí ẹ̀ máa fa epo so ti yẹn tẹ́ máa sọ pé a máa dín pẹ̀lú ẹ̀ ó máa wà táyà bí anybody that wage war against me mo say no to killing and terrorism kò sí nǹkan méjì ẹni ó ti show lára ẹ̀ gbangba pé terrorist ni èkéké killer and èmi dẹ̀ against àwọn killers tó ń rìn lójú títì so ti yẹn àwọn killers tó ń rìn lójú títì tó jẹ́ pé kò sẹ́nìbọ̀ tó ṣe ìkọ̀kọ̀ fún wọn àwọn yẹn wọn ò lọ́nu gbó àwọn Tinubu náà dẹ̀ wọ́sá àwọn ti gbòòrò náà pààyàn ní àwọn Tinubu wọ́n ń pa èèyàn àwọn ti gbòòrò náà wọ́n á pa èèyàn tó bá jẹ́ pé mo jáde ní ọjọ́ yẹn wọ́n fẹ́ fi rọ́ọ̀gì yẹn tàn mí ó possible kán fi tàn mí kán ní kán ṣùtọ̀ ọmọ mi yes wọ́n dẹ̀ ti ń gbógun tí ní sinimá tag ni pé ṣọ́ọ̀tì yẹyìn àti gbogbo wọn tó ní wọ́n ń ṣe celebrate burúkú olórí iṣẹ́ gbogbo yín o àwọn celebrate àpààyàn àwọn terrorist celebrate kò ní yẹ oh God wẹ́ kò tiẹ̀ ní kò ní yẹ yín kó jẹ́ pé ó máa yẹ kò ní gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe terrorist yẹn lẹ́yìn àwọn celebrate tẹ́ ń darí èdè wa rú ẹlẹ́dàá ṣẹ̀dá máa tú yín láṣìírí ó máa gbaṣọ lára yín ó máa já yín sí ìwòwò bó ṣe máa jẹ́ nìyẹn. so iná ìgbà tó rí pé mo ṣe ṣáàtì ní ọjọ́ tó yẹ pé mo gbé fóònù sórí bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn tó ní sí ní kí ẹ̀rẹ̀ gbọ̀ngàn wọ́n ti ọmọ yẹn ti pè mí nọ́mbà òun ti sọ nọ́mbà òun ti pe nọ́mbà mi mo dẹ̀ ń pe nọ́mbà yìí náà sí láti béèrè kó tó di pé mo ti ẹ̀ ọ́dà fún lọ́dọ̀ wọn ni wọ́n ti rí nọ́mbà mi lẹ́sẹ̀kẹsẹ̀ náà ti pè mí nígbà yẹn gbà tí mo wá ọ́dà tó tí mo sanwó tó mo pè wọ́n mọ̀ ní pé kọ́ ọ̀run sí ní kí ẹ̀ wọ́n ní wọn kì í sanwó tán yes ní tí mo rà yẹn tí bá fẹ́ lọ sálábà èyí tí mo find something yẹn máa ra ru sọ́fà ṣí àgbọ̀gbọ̀ tó fẹ́ tà fún mi yẹn máa ra ru ẹ̀ ní 500 and something tí mo san yẹn ní tí bá dé alábà ṣọ́tí yẹn ní tí bá dé alábà irú ẹ̀ ni máa kó wálé síbí 500 and something wọ́n wá sọ fún mi pé wọ́n fẹ́ dìlíbà rọ́ọ̀gì fún mi mo ní kí ló dé tó jẹ́ rọ́ọ̀gì tí ò lè jẹ́ ètò tóbi jù lẹ́ máa dìlíbà ó ní tó pé mi ò tí sanwó tó máa ya fọ́tò mi ní òru ọ̀gọ̀dì wọn bọ́ ló ti fẹ́ rí píṣọ̀ mi à tó bá tẹ̀ kó fẹ́ ya fọ́tò ṣèbí inú ilé ló máa wọnú compound wa á gbé rọ́ọ̀gì yẹn dání á dẹ̀ wọnú compound ẹ̀yin màdámù ẹ̀tọ́ iná afẹ́ ya fọ́tò yín ṣó ti yẹ yín ó ṣàǹwá oríṣiríṣi excuses wọ́n lè sọ pé wọ́n fẹ́ fayé wọ̀n mi gbogbo ẹ̀ tá a bá bí nínú obìnrin tó bá lọ máa fi ayé wọ̀n mi nínú gbogbo ẹ̀ ní èèyàn tẹ́ ń ṣe ìkà àtẹ̀tẹ̀ ń ṣe ìkà fún mi tẹ́ ṣe kàkọ́ mọ́ mi tó bá tún lọ máa fayé wọ̀n mi ọlọ́run á fi ọ̀hún wọ̀n yín tilétilé tọmọtọmọ bó ṣe máa jẹ́ nìyẹn kò ní padà àtàbí tó ẹ fẹ́ bí ni mo ṣe fún yín mi ò ṣe bí tí orílẹ̀-èdè bá dẹ̀ wà tí olódodo kan ò bá lè sí níbẹ̀ wọ́n máa ń karẹ́ ni tí bá choose láti sọ tòótọ́ mo choose ni respect me for whatever my truth and the life tí mo love láti live mi ò fẹ́ darapọ̀ mọ́ iṣẹ́ burúkú mi ò fẹ́ darapọ̀ mọ́ àwọn èèyàn ìkà Bíbélì sọ fún mi ìbùkún ni fún ẹni náà tí ó jókòó sáwọn àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó sì darapọ̀ mọ́ àwọn èèyàn búburú. Now let me tell you a story that you don't know. ṣe rí ní mo fẹ́ dárúkọ ṣe rí Ọládìméjì ọkọ Bímpé Dìméjì ọkọ Bímpé that guy too have been on my case for a long time but tó o bá rí èèyàn bá rẹ́ Dìméjì o ní lè sọ̀rọ̀ ṣòtìyé àti Ọdúnládé gan all of them because of course tó bá ti sọ̀rọ̀ celebrity gbogbo wọn máa ń gàgbọ́ àjàjà kọ́ ẹnìkan lọ wà nínú wọn àbí kó jẹ́ pátì tí wọ́n bá dìbò fún kọ́ lọ wà wọ́n fi wọ́n jà ní they are like terrorists ni wọ́n láyé ọ̀tọ̀ wọ́n bá lọ ṣọ́ọ̀ṣì wọ́n bá máa lọ ṣọ́ọ̀ṣì
wọ́n bá máa kírun àwọn kan wà tó pé Allah akbar tó bá fẹ́ pààyàn bismillah wọ́n máa ṣe kan tó pààyàn làwọn ẹlòmíì máa ṣe so ti yé yín mẹ́yẹn. Now nígbà tí ní year 2021 or 22 ní kéèsì ẹ̀ ṣẹlẹ̀ woman àkọ́kájọjọ́ ń gbélé ní Canada neighbor mi tí mo gbé wá sórí media tí mo sọ pé ó gba owó lọ́wọ́ ọmọ mi tí mo ló gba $1,000 lọ́wọ́ ọmọ mi so ti yé yín tó ní kọ́ ọmọ mi wá ra bitcoin so ti yé yín tó disturb mi nígbà yẹn tí mo ní mi ò ra bitcoin so ti yé yín tí mo ní mi ò ń ṣe bitcoin o mi ò kì í ṣe mi ò invest sí business kan máa sọ pé internet kìíní kan ni o I don't know much about gbogbo àwọn media kìíní stuff yàtọ̀ pé kí n sọ̀rọ̀ mi ò dẹ̀ ní check láti mọ̀ because àbúrò ọmọkùnrin náà ló máa ṣe ìṣekúṣe. So that very day lady yẹn nígbà tó introduce ọjà sí mi tó ní kí n máa ra omi kan báyìí tó máa ń tà tó ló ṣiṣẹ́ fún cancer ó ṣiṣẹ́ fún gbáàdá kodò pàtó bá mi sọ̀rọ̀ ní ẹ̀jẹ̀ mo lè ní o ní cancer o ọlọ́run dẹ̀ ní jẹ́ kí n ní o ó wá ní téèyàn bá ṣọ́ra náà ó lè lò ó ṣàbẹ̀bí system rẹ̀ lọ́wọ́ mi jọ ìgbéyàwó wà ní under medication mo dẹ̀ sọ pé ọlọ́run ò ní gbà kí wà lọ́dà medication pé mi ò sí àwọn tó bá dẹ̀ wà lọ́dà medication tó bá jẹ́yàn tèmi tó jẹ́ òdodo tí o bá ní cancer ọlọ́run bá mi wò ẹ́ sàn mo gbàdúrà fún mi mock anybody o I'm not mocking anybody I just want you to listen the way that woman approached me then when the woman approached me and I started and I said to her that if you want me to advertise for you a patronizer torí ẹ̀ ní bá ṣe dáadáa fáwọn èèyàn wọn máa ní kó máa ṣe burúkú fún mi tí bá ṣe rere fún ẹ tó ṣe burúkú fún mi kì í ṣe pé o bíbélì ló sọ pé tá a bá ṣe rere fún tó fi bí sán ó ní bí ò ní kó nu ayé ẹ o ní tí mi ò bá dẹ̀ ṣe tó bá dùn ẹ̀gbọ́n mi ẹrù tó mọ́ tó bẹ̀sẹ̀ ọlọ́ọ̀bá mi dìlẹ̀ náà lórí torí tí bá ṣe burúkú tí mo dẹ̀ sọ pé rere mò ń ṣe fáwọn ọmọ ènìyàn ọlọ́run á sọ burúkú tí bá ṣe fún mi and again mi prove ara mi fẹ́nibọ̀dì pé mò ń ṣe rere mò ń ṣe burúkú because mi ní ọ̀rẹ́ yàtọ̀ sí ọlọ́run àti ọmọ mi you understand so mo wá ṣàgbéwò máa yẹn wá níjọ́ náà lọ́wọ́ láti máa bá mi polówó lábì kí lè bá polówó ọjà ní orí social lórí platform mi ní Canada the same meeting là ń gbé ní parking space mi níbi tí mo ń pàtì sí ní gáràjì mi ní ìgbà tí mo wà ń kú bẹ́ẹ̀ òun ní neighbor mi ṣe mọ̀ inú the same building náà ni so ìgbà tí ó lè wá lóun fẹ́ ta kiri yẹn fún mi pé mo lè rà á ṣàmúṣà pàtó persuade mi mo fi ọlọ́run má jẹ́ fìtì fìgárùn pé let me just patronize her and I patronize her I buy and I said okay for people to also nítorí a lot of people are battling with a lot of sickness cancer particularly pé come on my platform I will use my platform for you because she was telling me that kini yẹn ò sí Nàìjíríà mo ní why ó nítorí pé àwọn America tó ń ṣe pé wọn ò fẹ́ ní partnership pẹ̀lú Nàìjíríà and before you can take anything from other country tó bá ti jẹ́ kọ̀tọ́ mu NAFDAC too have to approve it so money for that but if anybody want to buy ó ní wọ́n máa ń tà náà lórí Amazon kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni wọ́n á ní come on my platform come and state your platform tell them where they can get it from you and ó dẹ̀ dárúkọ platform ẹ̀ fún wọn àti phone number ẹ̀ ní ọjọ́ náà lọ́hùn ẹ̀ṣẹ̀ tí mo ṣe nìyẹn báwọn celebrate Nàìjíríà yìí kì í ṣe gbogbo wọn o wọ́n ṣe bẹ̀rẹ̀ wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ìdàbò wọ́n máa kì í ṣe pé wọ́n dàbò wọ́n ṣe lọ import ẹ̀ ní kíákíákíákíákíá wọ́n wá di ọ̀rẹ́ woman yìí ẹ mọ̀ bí mo ṣe mọ̀ pé wọ́n di ọ̀rẹ́ wọ́n ṣe sọ pé wọ́n mọ̀ pé wọ́n di ọ̀rẹ́ ó gbọ́dọ̀ ọjọ́ kejì ní tó yẹ kí a ṣe nígbà tí mo sanwó fún tán mo kàn rí pé nígbà tó di ọjọ́ after some days náà mo rí pé òun dẹ̀ ló bá mi enter gbogbo information mi sórí gbogbo platform yẹn my credit card tí mo fi rà níjọ́ yẹn he enter all my details on that platform the platform so ti lè sort for clear and I notice that they are giving me direct debit síbi tó fún mi gan mi tí lò tán mo wá rí pé wọ́n ń direct debit àṣẹ níjọ́ yẹn kẹ̀dẹ̀rẹ́ kò yẹ kó fi mí sí direct debit ó ṣe fi káàdì mi sí direct debit yẹn so they sending it tó bá ti pé bóyá 2 weeks ní àbí kankan wọ́n kàn máa send it sí mi but tó bá ṣẹlẹ̀ lélẹ̀ nígbà tó wá di ní ọjọ́ kan mo wá rí pé ẹni tó máa ń kí mi how are you Bola you always smiling gbogbo báyẹn kẹ̀dẹ̀rẹ́ I go through a lot of problem but I always put smile. Tí bá rí wọn nínú elevator, ṣé màmá lè jùmọ̀ wọn ni? I smile, I say good morning, good afternoon. I go my way. Ó wá sọ fún mi jẹ́ you always smiling. Oh, you are such a nice person.
look at you, always smiling as if there's no problem. But then no problem, no mo ṣeré náà lẹ́yìn mo fi dá lóhùn. Gbà tó wá yá ṣe mọ̀ pé tó máa ń bá mi ṣe bẹ́ẹ̀ tó fẹ́ approach tó jẹ́ pé ó need assistance tó pé èmi kàn máa ń kí tí máa lọ tèmi. Good morning, how are you? How are you? Nígbà tó dẹ̀ ìyá tó ń tó ló máa ń fẹ́ familiar mọ́ mi. Ó wá di pé mo wá fẹ́ sọ fún gbà. They are directing my mo wá yọ debit yẹn direct mi kí tó yọ direct debit yẹn kúrò. Apart from that, mo tún wá bá polówó again advertise that the same product to another Nigerian, and that Nigerian man also buy. Many people patronize her. I never send them my link. I send it to her. Do you understand? She didn't even know. Okay. Okay, for me it was nice. For me it was nice. To my nice. So sorry. As I was saying, mo wá sọ fún pé mo wá ṣàrí pé wá fẹ́ máa give attitude. Tí n bá gẹ bẹ́ẹ̀ kò ló máa ń pè mí kí. Tí wọ́n sọ hello, àwa fẹ́ máa give attitude. Mo wá pè wọ́n ní excuse me, what happened? Èmi ti mọ nǹkan tó ṣẹlẹ̀ because I know that Nigeria and àbúkọ àwọn tí mo dárúkọ ẹ̀rù anything ló bá ti rí pẹ̀lú mi wọ́n máa fẹ́ gbà wọ́n máa bà mí lórúkọ jẹ́, you know, stealing people from me. They don't want anybody to come around me. And they don't actually have anything to offer them. Because woman alone no one gbèsè Nigeria wà náà tó fà sí gbèsè yẹn. So let me continue the story. So the lady announced noticed that the lady, she's like misbehaving somehow. And I call her, what happened? Hey, no, what's the name? I remember her name now. So I call her, she called me, I call her by her name too. I said, what is your problem? I mean, what is the problem? Is anything? He said, no. I don't just want to have an issue with you. I mean, I don't want to be particular of anything. I don't want to be close to you. You know, one very low around me. Maybe the man said the money surrender. But you are the one that was trying to be close to me. Up to date, I don't even know your flat. You are the one asking me, where's your flat? What do you do? What do you go to? How many hours do you have? How many this and that? I don't even ask you anything. Now, because the information was sent there, one the family didn't deliver. And I told her, and I said to her, you know what? I said, I just want to help you, and I don't, even though you don't want to talk to me again, you know what? I want you to be very careful about my Nigerian people. I told her authoritatively. I said, be careful about them because they will put you into trouble. They will deceive you by they will enter into your brain, collect whatever you have. They are fraudsters. I told her, not him. I told her that be careful because later she now said to me, actually, and I said to her, I asked her, who called you? I know they have called you. And she said, not too people. I mean, not too many people. You know, said they are sending messages to her on WhatsApp. I mean, on Messenger, and show me the person who is sending message to you. But don't have message jáde one light alive. Ọdúnládé Adékọ́lá. Bóyá wọ́n lo picture ẹ̀ ní o. Ṣé mo pé irú àwọn tó ń pè ní kí lórúkọ ẹ̀ yẹn gist lover, gist wèrè lórí burúkú. Ó máa ń lo picture ní picture. But ó gbé picture Ọdúnládé Adékọ́lá. Ó ní ẹ̀ tó lára àwọn tó ṣàtò. Ó gbé picture di méjì àti ìyàwó ẹ̀. Bí pé tẹ́ ẹ bá wò dáadáa, ẹ máa rí pé mi ò kì í fẹ́. Ọdúnládé is a person tí mo like eré ẹ̀. Torí pé wọ́n ti gba owó MC náà ti gba owó lọ́wọ́ mi ló yá owó lọ́wọ́ mi tó fi sanwó fún wọn lọ́jọ́ tó ń ṣe ọmọ Oṣòdì bẹ́ẹ̀ ni. Mo dẹ̀ tún láìkì àwọn fíìmù ẹ̀kan tó tẹ̀lé pé mo rí lóṣòdì rí. Mo láìkì fíìmù ẹ̀kan tó ṣe Sunday Dagboru. Orí yín burú, ẹ̀yin ọ̀tá mi, orí yín burú, ẹ̀ ń ṣí eré. Mo láìkì fíìmù yẹn mo nílé mo rà tó ẹ̀mẹ́jọ. So ti eyín. Mo láìkì fíìmù ẹ̀kan náà tí mo ní. Mo láìkì about fíìmù ẹ̀. Ó dẹ̀ dá mi lójú sí Ọdúnládé má jẹ́ yàbọ̀ ẹ̀ má jẹ́ blog ẹ̀ dáadáa. Ó ṣe fíìmù àwọn olè dáadáa. Fíìmù àwọn Fọlọ́runṣọ́ náà alákìjàpọ̀ Fọlọ́runṣọ́ Bàbá Túndé Ìṣọ̀lá Fọlọ́runṣọ́. Ó ṣe ti Aníní. Ó ṣe oríṣiríṣi tàwọn olè. You know all those films tó máa gbébọn. Mú Fọlọ́runṣọ́ àwọn tó máa gbébọn. Ẹ má dẹ̀ gbàgbé. Ọdúnládé ìgbà tó bẹ̀rẹ̀ sí í ṣe fíìmù gbogbo àwọn amúrọ̀bà yẹn amúrọ̀bà triple Nàìjíríà. Ọdúnládé don't let me come for you. Amúrọ̀bà gbogbo ṣe gbogbo fíìmù yẹn tó ń ṣe tán báyìí
ìgbà tó náà ń fi èèyàn ṣe wọ́n tó ń ṣe àjálẹ̀ tó ń ṣe ritual pọ̀ Nàìjíríà celebrate ló mú wa gbogbo all this thing náà tí mo máa ń sọ yìí is a truth but they always get mad but you cannot allow anyone to be destroying your own family. You yourself, your family are precious to you, but you can destroy other people's family. So anyway, give us a little. Now, the lady now I now said to her, please just show me a few of the people who message, who SMS you. Listen and listen good. Some people only impersonate orúkọ ẹ o, àwọn tí mo tó sọ yìí o. But tó bá jẹ́ pé wọ́n impersonate orúkọ wọn. The only way wọ́n ṣe máa ṣe náà sí mi lórí social media wàá mọ̀ ìpele wọn impersonate torí àwọn náà máa tírú Ìyábọ̀ Òjó ń sìn mo dárúkọ Ìyábọ̀ Òjó ó lè gbé picture ẹlòmíì kó fi ṣe pẹ́ẹ́dẹ̀ má rẹ̀ pọ̀ mi òun náà ẹlòmíì náà gbé títí ẹ̀ ẹlòmíì dẹ̀ lè lo títí ẹ̀ gbọ́ngbọ́n a lot of platform ló wà lórí social media so this lady tó wà ní Canada yẹn ó gbé fún mi ó fi wọ̀n mi mo ní please show me few of them ó dẹ̀ fi méjì wọ̀n mi then mo jáde sórí social media mo ní ẹni mo wá ṣàlàyé you know me I will explain bó tẹ̀lé pé you go explain tire bí ọ̀rọ̀ Burna Boy you go explain but Ọlọ́run jẹ́ tire torí tó àti iṣu àtẹnumọ́rọ̀ ni kò kì í jóná nígbà tó dẹ̀ fi mọ̀ mí báyìí mo ní okay don't worry mo ti mọ̀ pé ibi tó ti wá nìyẹn either kó jẹ́ good platform wọn ní or kó jẹ́ fake tí wọ́n generate. Are you with me? So wá jẹ́ pé inú bí mi despite pé mo ti rí picture wọn tí wọ́n sọ pé tí wọ́n ti bá obìnrin yẹn sọ tó obìnrin yẹn dẹ̀ sí misbehave sí mi eventually obìnrin yẹn náà systematically ó defrost her. Bẹ́ẹ̀ torí nǹkan tí mo lè sọ nísìnyí kó fraud mi náà. She fraud not even me she fraud my daughter. And nígbà tó gbé omi wá níjọ́ yẹn tó ní kí n máa ra omi kan báyìí ó fẹ́ máa fraud mi nígbà tí mi sọ pé kọ̀ọ̀kan ṣe mí tí mi dẹ̀ sọ pé kó fi àkáǹtì mi sí direct debit ó ní kí n mú àkáǹtì wá kó bá mi ṣe mo tún ní lọ́ọ̀bù fún mo tún fún ní àkáǹtì mi mo fún ní káàdì láti ṣe torí pé mo trust ẹ̀ ó tún bẹ̀rẹ̀ sí fraud mi. Eventually ẹ̀rọ mọ̀kàn tó pẹ́ kò jìnnà o woman yìí kàn ń ta iṣẹ́ cryptocurrency tí gbogbo Nàìjíríà ṣe yẹn ó kàn wọ́n ń ta crypto ìyẹn ló fi rí owó gbà lọ́wọ́ ọmọ mi ẹ wá mo gbà tó ń ta crypto yẹn ẹni tí ò bá mi sọ mọ́ for some time ó kàn tún bẹ̀rẹ̀ sí fídíò mi kan wá lọ ó go viral nígbà yẹn one of my video went viral and I have like 20 something million lórí fídíò mi tó go viral a very short nígbà April àbí May ni fídíò yẹn go viral nígbà yẹn tí president ẹ̀jẹ̀ wọlé sórí oyè ó tún wá wù mí pé mo ní tàbí tí president Bọ́lá Tinubu wọlé yìí mo ní fídíò mi kan ní ìgbówó rí wọ́n kàn fún mi ní owó lórí fídíò yẹn I am telling you bó ṣe rí pé wọ́n fún mi lówó yẹn bí fídíò yẹn ṣe lọ sókè tó ń lọ sókè tó ń lọ sókè tó ń lọ sókè báyìí wọ́n máa yẹ kọ̀ ọ́ ni well I want to see you ó ti yé mi torí ó ti rí pé kò follow mi wọn ní comment ó máa wà lọ́ndà platform mi báyìí ṣó ti yé nígbà tó máa wà lọ́ndà platform mi wọn ò ní ẹ̀pẹ́ o but wọ́n máa monitor gbogbo progress ẹ̀ tí progress ẹ̀ tó bá ní progress kékeré báyìí wọ́n máa send àwọn èèyàn tó máa gbá ni wọ́n ṣe máa gbowó yẹn lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan táwọn celebrate Nàìjíríà kì í ṣe gbogbo wọn wọ́n ń pa èèyàn wọ́n terrorize terrorist mo sọ èmi sọ mo Sunday pé wọ́n ṣiṣẹ́ fún terrorist of course kò irọ́ ò dáa kì í ṣe gbogbo wọn but irọ́ ò dáa ní tó ṣẹlẹ̀ ni mo sọ yìí ẹlòmíì tẹ̀lé máa rò pé wọ́n ṣiṣẹ́ fún different version of terrorism ló wà ní orílẹ̀-èdè wa Nàìjíríà but the truth is bitter anyway so bàtí fídíò yẹn lọ sókè tó ń lọ sókè tó ń lọ sókè bẹ́ẹ̀ yẹn gbọ́kàn rí pé mú màá tó bẹ̀rẹ̀ sí ya close mọ́ mi like she was now she want to be getting close like she want to come back like and she was not telling Bola wait I be looking for you money looking for me tó bá ti rí pé kankan looking for me money for what lónìí I want to introduce something to you this is good when you start this thing it's possible you don't go to work every day you don't work like a jackie and head talking this and that mo ṣe wò báyìí mo ní mú síra mi mo ti yín mú mo ti jà mo lé kan you know lọ́wọ́ ni mo ní what is that lóní kébì wá invest sí kìíní yẹn pàtó kọ́kọ́ ṣàlàyé fún báyìí pé òun ti invest báyìí owó tó lẹ́bàá máa make ní oṣooṣù ṣé rí owó tó fẹ́ fún mi gangan lórí Facebook mi tí mo make nígbà yẹn òun gangan lóbìnrin ni kí n wá invest for you to know that they monitor you anybody doing that they are fraudsters read my lips owó tó fẹ́ fún mi gangan lórí Facebook nígbà tí mo expect Facebook pay me
olóní kí n wá invest bí mo dẹ̀ ṣe gba owó yẹn nígbà yẹn bí mo ṣe gba owó yẹn mo fún ọmọ mi ṣe mọ̀ pé ọmọ mi ló máa sọ pé ok bá mi tag eléyìí bá mi gbà mí laptop ẹ̀gbọ́n ni máa rí pé please post this video for me edit this for me tẹ́mi bá lọ bí iṣẹ́ gbọ́n gbà mí tó bá dé láti school she help me so bí mo ṣe gba owó jọ yẹn mo wá fún ní owó torí pé a máa san owó lé mo dẹ̀ máa ṣe other things mo tẹ̀ sọ ń gbà pé ok o máa ṣí website máa bẹ̀rẹ̀ business pẹ́pẹ́pẹ́ tí ó bá ì tí tó tí mo lè fi ta mọ́tò mi kọ̀ọ̀kan bẹ́ẹ̀ so mo wá fún ọmọ mi ní 1000 plus mo calculate ẹ̀ fún kán tó gbọdún dé ńgbà yẹn ipe owó tó máa fi ṣe irun ṣọtí ẹyin ní Canada owó tó máa fi sanwó school fees ẹ máa gbọ́ o owó tó máa jẹ́ pocket money ẹ̀ ó fẹ́ ra nǹkan ní school ó fẹ́ ra nǹkan fúnra ẹ̀ àwọn ẹgbẹ́ ẹ̀ ṣe ìwọ́n ẹ̀sán títàn owó yẹn lélẹ̀ má ṣe calculate 1000 something máa kò sí àkáǹtì ọmọ mi. woman yìí gbà tí mo wáyà mo wá wò mo wá jókòó mo wá ní woman yìí ti gbá mi rí mo ní woman yóò mean good sí mi ó dẹ̀ sọ pé àwọn Nàìjíríà gbogbo tó dẹ̀ ń ṣe mi tún bínú o I wasn't angry about this lady. I was telling her, please, hey, kí lorúkọ ẹ̀ máa rántí sí. Mo ní be careful about Nigeria. Those people telling you to be careful about me, be careful about them. Any one of them that use people's ìbá jẹ́ ẹ̀tọ́ ní àkáǹtì wọn gbogbo ìbá dẹ̀ jẹ́ pé wọ́n personate orúkọ wọn ni. Mo ní any one of them things over there from Nigeria. Mo ní be careful o. Because I don't want you to have problem. That's why you are not going to catch me for it. Me arrest me for it, but be careful. Ó dẹ̀ lóhùn ti gbọ́ no problem ṣe mọ̀ pé Nàìjíríà tún máa ń lo tali wọ́n máa ń lo that is Yahoo Plus wọ́n máa ń lo oògùn tó máa ń dá fúnra wọn ní oríṣiríṣi chief orúkọ because they use powerful spiritual evil náà against them so ó dẹ̀ lóhùn ti gbọ́ ó ṣàwọn àndì stop money you know what I cannot invest my money I don't even have money I don't have money to invest ìgbà yẹn mo ti jẹ owó lé I need to pay my rent. Àwọn owó tí gbèsè tí mo jẹ sí tí mo ti lo gbogbo credit láti sanwó lé. I have to pay it. I have a lot of things to do. Ìgbà yẹn náà ní pé kí n lọ gba passport Nigeria so that gbogbo ìwé mi wọ́n ti approve gbogbo resident nígbà permanent resident mi. So I can do my kí lorúkọ ẹ̀ the FBI clearance that is fingerprint. Wà lọ check orúkọ ẹ̀ bóyá o ṣe fraud rí mi ò ṣe fraud rí. Wàá ṣe ní gbogbo ìlú tí mo ti dé. South Africa, Dubai, I was busy sending those forms and by post office ni DHL ẹ̀dẹ̀ ló kó máa mú. So gbogbo owó náà dẹ̀rẹ̀ tẹ́ bá fẹ́ ṣe police clearance, you know. So I was busy doing that. I don't have money to give you to invest and me too. I don't know. I'm not interested. But the one disturb me too. Mo wá ní òkè. Jẹ́ kí n fún ní owó tí mo lè forgo. N bá sọ fún ọmọ mi ní ọjọ́ lọ́dọ̀ mi tẹ̀fẹ́ yọ láti ọ̀dọ̀ mi mo ní Tolú ọmọ mi wá sọ fún mi pé mo ní òkè Tolú you go and try your $300 for the pocket money owó kí ni ṣá mo ṣáà ní bóyá pocket money ẹ̀ ló máa fi ṣe lára owó tí mo fún pé kó fi take care ẹ̀ yẹn ó dẹ̀ ní òkè ìgbà tó máa dé torí pé inú ń bí mi sí woman yẹn bí mo ṣe rí gbogbo ojú so tí wàá use mọ́ Nàìjíríà bí mo ṣe rí bó máa ṣe a máa ṣe bí bóun smart bákan I'm going to work wọ́n máa lọ bí iṣẹ́ owó wọn iṣẹ́ ọwọ́ tìyá tó wọ́n jẹ o wọ́n máa ní wọ́n lọ iṣẹ́ tí a gbé tó wọ̀ iṣẹ́ ọwọ́ wò lè tó wọ́n jẹ wọ́n máa ṣe so ti yé bẹ́ẹ̀ yẹn so mo ṣàmà rí kóbìnrin yẹn máa sọ pé I'm going to work I'm not lazy I'm going to work mo máa wí pé you are going to work and you are participating in fraud bí ṣe máa ń wò rè torí slogan wọn ni wípé wọ́n ṣàfihàn kan bójú pé àwọn lọ bí iṣẹ́ but they are now actually going to work fraud gbogbo ló wà lábẹ́ nǹkan tó ń ṣe anyway. Yo, where did this start? Are you outside? Ṣé wọ́n ń tà? You don't want that. Tolu wa ni. Check bóyá guy tí wọ́n gbé mi jáde bóyá wà ń tà. Check bank only. Yes, ma'am.